Ṣàǹgbà fọ́ Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ti jáde láyé. Nínú ìbànújẹ́ ńlá ni àwọn èèyàn ìlú Ìbàdàn wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́, pàápàá àwọn mọ̀lẹ́bí kábíyèsí ọba Mọ̀ṣúdì bí gómìnà ìpínlẹ̀ ọ̀hún Ẹnjìníà Ṣèyí Mákindé ṣe kéde ikú ọba láyé yìí tí kò lò ju ọdún méjì péré lórí àpèré lánàá ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ gan ni o. lọ́gọ́ tí àwẹ̀ àwọn ẹlẹ́sìn mùsùlùmí pé mẹ́rin tí wọ́n ti mú oṣù lámàlànà ní ọba yìí jáde láyé. ọsibítù UCH nílùú Ìbàdàn gan ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ pé kábíyèsí dákẹ́ sí o níbi tó ti lọ darapọ̀ mọ́ àwọn aṣáájú rẹ̀ tí wọ́n ti lo ilẹ̀ Ìbàdàn sẹ́yìn. ọba dókítà Mọ̀ṣúdì Lekan Balogun àlékún mádékejì ní orí adé ẹlẹ́kejìlélógójì tí yóò lo ìgbà gẹ́gẹ́ bí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ohun tí gómìnà yìí sì sọ ni pé ìrókò ńlá ni ó ṣubú lulẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, pàápàá láàrin gbogbo ìlú Ìbàdàn. síwájú sí i gómìnà yìí sọ pé bó jẹ́ pé ìgbà ohun àsìkò péréte ni ọba Mọ̀ṣúdì Balogun lò lórí àpèré, síbẹ̀ ipa amánigbàgbé tó kó tá a bá ń sọ nípa ìṣàkóso gẹ́gẹ́ bí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn kò kéré o. gómìnà yìí ti wá bá àwọn mọ̀lẹ́bí kábíyèsí kẹ́dùn àti gbogbo ìlú Ìbàdàn pàápàá ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ látàrí kábíyèsí tó wàjà yìí. ọ̀gbẹ́ni Sùlẹ̀mọ́nù Ọlárẹ̀wájú ẹni tí ṣe olùbádámọ̀ràn fún gómìnà lórí ètò ìròyìn gan ni ó fi àtẹ̀jáde síta o kí ọba aláwòrán bí ọba tẹ kábíyèsí sáfẹ́fẹ́ rere. Alore TV nílé ní lókòrè ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lọ́gbọ́n.